ihun tí wọ́n ṣe fún arákùnrin wa tí ń kọjá lọ jẹ́jẹ́ rẹ̀ yìí, ẹ má fojú kékeré wò ó. Àwọn tó ṣe léyìí lè ṣe láńlá. tó tí ó bá dé fìlà ó lè sa ní nǹkan lórí, tó ó lè fàdá sa lórí tí ó bá dé fìlà. Bí fìlà ló fi gbá sọnù kó lórí rẹ̀, orí rẹ̀ gan ni ó fi bẹ́ tó bá dijọ́ mi. Ẹ má jà wòran o, ẹ já rí i pé agbégbèsè òfin lórí rẹ̀, ìgbésẹ̀ òfin ká gbé lórí rẹ̀. Ẹ já rí i pé agbégbèsè òfin lórí rẹ̀ bẹ̀ látọ̀dọ̀ bàbá Imam Ògbómọ̀ṣọ́. Ẹ dákun ẹ má dákẹ́ lórí ẹ̀, àti gbogbo àwa Muslim concern ní Ògbómọ̀ṣọ́ ẹ má jà dákẹ́ lórí rẹ̀. Ẹ jẹ́ ká gbégbèsè kí àwọn ìjọba bá wa dá sí i, torí pé kéékèèké mọ́ ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn o. Tí bá ní kí n ṣe experience tèmi ti wá fún yín lórí rẹ̀, àmọ́ kí bọ́n ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn o. Torí pé ní 2016 níṣẹ́yìn wọ́n ṣe irúfẹ́ ohun tó jọ báyìí tó padà lead sí crisis. Kí làwọn kan tó ṣe? Wọ́n lọ wájú mọ́sálásí, wọ́n máa lọ kúnlẹ̀ ńbẹ̀, wọ́n máa lọ síbi ká ti ń kírun yẹn, wọ́n mú tẹ̀sùbá lọ́wọ́, wọ́n máa ṣe bí ẹni tí ń kírun níwájú mọ́sálásí. Lẹ́nu ọ̀nà ibi tí wọ́n gbà mọ́sálásí, wọ́n lọ dúró ńbẹ̀, wọ́n máa ṣe bí ká pé wọ́n ń kírun. Ẹ dákun, kí lè ogun wá mọ́sálásí? Ṣé bí wọ́n wá fìràn náà ni? Látara bẹ́ẹ̀ ẹ má wò lójú kékeré. Àwọn tó ń ṣerú eléyìí wọ́n tún lè ṣe míì. Ẹ tètè kọ́ ọbẹ̀ pẹ̀lú kẹgbẹ́gbẹ́sẹ̀ òfin. Ẹ tètè jẹ́ kí wọ́n arrest ẹ̀. Kán interrogate ẹ̀, kí ló fà á tó fi ṣerú ohun tó ṣe yẹn? Irú ohun tó ṣẹlẹ̀ yìí nísìnyí, mo ti expect káwọn ọ̀kan ó jáde, àwọn ní unity sọnù. Báyìí pé tí gbogbo ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ bainal kuffar wal muslimin, láàrin àwọn kèfèrí àtàwọn tó jẹ́ mùsùlùmí, láàrin àwọn kèfèrí àtàwọn tá jẹ́ mùsùlùmí, ẹ̀yìn àwọn kèfèrí wọn ó tò sí. Àwa mùsùlùmí ni wọ́n máa dá lẹ́bi, wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Àwa ní bákan, àwa ní gbá, àwa làwo. A sì rí mọ̀ wípé nifaq tí ń bẹ lọ́kàn wọn, òun ni wọ́n ń sọ kéèsì tí gbogbo aráyé ń rí yẹn. Nifaq ni wallah. Torí pé ihun tó ń bú wa fún yìí, dáwà la ilaha illallah muhammadu rasulullah, pé ẹ̀yin yẹn fẹ́ bọ́ọ̀lì Ọlọ́run nìkan ni ẹ máa sìn. Àníyé wí atákíyà mẹ́sàá títí tálkìyà mọ́ fi tó àníyé wí gbólóhùn ni wallah. Torí pé wọn Ọlọ́run fẹ́ràn Nábì sára ayé. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أركفون الله سبحانه وتعالى. أترى كلام با إجارة فنساج ونبى محمد صلى الله عليه وسلم وعلى النبي والصحابة راتبوا ولتلج سلام بنات تدي أجلسا عند الله سبحانه وتعالى. Ọlọ́run ọba kí ó túbọ̀ fẹsẹ̀ wá nílẹ̀ alal iman wal islam, orí ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba lórí islam, èyí tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi kí ara yé. Ẹ rí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa níbí, láàrin àwa tá jẹ́ mùsùlùmí, látara àwọn nǹkan tí àwọn tó jẹ́ abọgibọ̀pẹ̀, àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ wọ́n sì pẹ̀lú wa káàkiri ayé nílẹ̀ Yorùbá. Tẹ́ bá wo fídíò yìí, ẹ rí i pé eléyìí ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́, níbi tí àáfàá aláàfáà ti ń lọ jẹ́jẹ́ rẹ̀ lórí ọ̀kadà rẹ̀, òun nìkan ló wà ńbẹ̀. Eégún sì pàdé rẹ̀ lójú ọ̀nà, ń fi bígi ló mú lọ́wọ́ ni, bírin ni, bídà ni, ó fi nà á lẹ́yìn náà ó fi gbá fìlà orí rẹ̀ bọ́lẹ̀. Ká ní ó bá dé fìlà ni, ó túmọ̀ sí pé orí rẹ̀ ni ó fi nà, orí rẹ̀ ni ó fi sá. Ká bá wo orú ìṣesí yìí, a rí mọ̀ pé ìṣesí kan ni tí gbogbo ẹni yòówù tó bá jẹ́ ọmọlúàbí, gbogbo ẹni yòówù tó bá jẹ́ pé làákàyè sì wà lára rẹ̀, làákàyè ara rẹ̀ ń ṣiṣẹ́, yóò pé kí ló call fún ilé yẹn láti pàdé yẹn lójú ọ̀nà láti máa ṣe báyẹn pẹ̀lú rẹ̀, láti máa mú lẹ́sẹ̀ àwọn èèyàn báyẹn, kí ló call fún? A rí mọ̀ pé àwa tí a jẹ́ mùsùlùmí, pẹ̀lú pé à ń dákẹ́ lórí gbogbo orúfẹ́ àwọn nǹkan báyìí, ni ò jára yóò mọ̀ wípé wọ́n á bọ́gibọ̀pẹ̀ yìí,
àwọn ni wọ́n máa tẹ̀ wá lẹ́sẹ̀ mọ́lẹ̀, àwọn ni wọ́n máa tọ́ wa, àwọn náà máa ṣàìdá pẹ̀lú wa. Nígbà mùsùlùmí bá wá yarí tán tí mùsùlùmí làwọn èèyàn wá rí gbọ́ ni wọ́n máa pariwo káàkiri. Ẹ̀yàn wo ìṣẹ̀lẹ̀ yẹn, ká ní wọn bá fídíò ìṣẹ̀lẹ̀ yẹn, ká lẹ́ni tó mú fóònù lọ́wọ́ lákòókò yẹn kò bá mú fóònù lọ́wọ́ kó rìkọ́ọ̀dù ìṣẹ̀lẹ̀ yẹn níbẹ̀ yẹn, sáà fẹ́ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Bákan náà ni pé àwọn mùnáfìkì àtàwọn kèfèrí wọ́n tún lè máa gbé káàkiri pé àáfàá lọ́lọ́ pàdé wọn, lọ́lọ́ àtáàkì wọn, pé nígbòhun náà mọ̀ pé wọ́n ń bọ̀ kí ni ọgbọ̀nà bòmíì sí, ẹ dákun, lórí títí ìjọba ṣé ọ̀kadà yóò gbé ọ̀kadà rẹ̀ yóò gbé eru ni àbí báwo? So ń bọ̀ jẹ́jẹ́ rẹ̀ ó sì dúró, kò sáré dábàá yàtọ̀, ó sáré gbà àárín wọn kọjá ni, ó dúró ọ̀rá park sẹ́gbẹ́ kan pé kí wọ́n fi bá tiwọn lọ, wọ́n fi gé náà lẹ́yìn. So wọ́n rí fìlà orí rẹ̀ bọ́. Ẹ̀yin náà wo fídíò yẹn. So sẹ́rí eléyìí tó ń ṣẹlẹ̀ yìí, wọ́n pe àwọn bàbá wa, àwọn ìmáàmù wa, wọ́n jẹ́ Grand Chief Imam ní Ògbómọ̀ṣọ́, Fadilatu Dr. Yunus Tolha hafidhahullahu wa ra'ah, ọlọ́run bá ṣàlékún dáadáa bàbá náà, gígùn ẹ̀mí àlàáfíà ara, ọlọ́run bá fi ta wọn lọ́rẹ. Ọ̀rọ̀ yìí ẹ má wò pé bóyá ohun tó ṣẹlẹ̀ yìí kéré, ẹ má wò pé bóyá ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí yìí wọn ò gbọ́ ọgbẹ́ lára rẹ̀, ẹ má wò pé bóyá ohun tó ṣẹlẹ̀ yìí kò lọ́nà ẹ̀kan tó fi affect ẹni tí wọ́n ṣe nǹkan yẹn fún. A rí mọ̀ yìí pé ohun tó ṣẹlẹ̀ yìí, ohun tí a gbọ́dọ̀ dènà irúfẹ́ irú rẹ̀ lọ́jọ́ iwájú ni, kó má bàa máa ṣẹlẹ̀ mọ́, torí pé èyí ò tófò, wọ́n sọ pé ní fìlà màlẹ́sẹ̀ kùn pẹ́ẹ́lí. So àwa mùsùlùmí wọ́n ń bá wí bẹ́ẹ̀, wọ́n mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ àbòtò àfi mọ Ọlọ́run, àfi yẹ Ọlọ́run, àfi yá Muhammad sallallahu alayhi wa sallam. So ẹ jẹ́ kí eégún tó ṣe nǹkan yẹn, ẹ jẹ́ kó fi imú kó ata òfin. Ihun tó ṣe yẹn ẹ jẹ́ ó rojọ́ rẹ̀, ẹ jẹ́ kí àwọn DSS àbí àwọn police kan arrest ẹ̀ fún ohun tó ṣe yẹn, láti múlẹ̀ sí ẹni tó pàdé lójú ọ̀nà tí ò ṣe nǹkan kan fún, láti ṣe ohun tó ṣe fún yẹn. Ẹ jẹ́ kí ó mọ̀ pé ohun tóun ṣe ò dáa, ẹ jẹ́ kó filẹ̀, torí tẹ́ ẹ bá jẹ́ kó mọ̀ pé ohun tóun ṣe ò dáa, yóò padà tún ṣe nǹkan míì tó burú jù báyẹn lọ lọ́jọ́ iwájú. Òmíì ni ó tún ṣe nǹkan míì náà tí ó tún worst jù báyẹn lọ. Ẹ má jẹ́ ká wo oníran o. Nígbà tí mo ń wo fídíò yẹn láàárọ̀ yìí, mo wò pé kí ni wàhálà pé ẹ̀ ń ṣẹ̀sìn yín, lakum dinukum waliya din. Níjọ́ táwa mùsùlùmí ti máa lọ kírun yìí, níjọ́ táwa ti máa lọ ìdí tá à ń lọ sí sọ́láàt, níjọ́ wo là á pàdé ẹlẹ́sìn kan lójú ọ̀nà tá a máa wá lù fún? Kí la fẹ́ lù fún? A lè lù yán, because our religion is a religion of peace. Ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni, wallah. Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn wa, la ikraha fi ddin, àì jẹ́ èèyàn pa lórí ẹ̀sìn. Rí kan máa wẹ́ nìkan pé kí ló ṣẹlẹ̀ pé kò wá kírun la ṣe ń wọ lọ. Ẹni tó jẹ́ mùsùlùmí gan tí ì kírun, àì fipá wọ, ká tó wá sọ pé ní tí ì ṣe mùsùlùmí, a lè jẹ́ èèyàn pa lórí Islam. So Ọlọ́run ọba tó ní wá subhanahu wa ta'ala kò ní á jẹ́ èèyàn pa, àì sì jẹ́ èèyàn pa. Irú ohun tó ṣẹlẹ̀ yìí nísìnyí, mo ti expect káwọn ọ̀kan ó jáde, àwọn ní unity sọnù, báyìí pé tí gbogbo ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ bainal kuffar wal muslimin, láàrin àwọn kèfèrí àtàwọn tó jẹ́ mùsùlùmí, láàrin àwọn kèfèrí àtàwọn tá jẹ́ mùsùlùmí, ẹ̀yìn àwọn kèfèrí wọn ó tò sí, àwa mùsùlùmí ni wọ́n máa dá lẹ́bi, wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀, àwa ní bákan, àwa ní gbá, àwa làwo. So a sì rí mọ̀ wípé nifaq ti ń bẹ lọ́kàn wọn, òun ni wọ́n ń sọ kéèsì tí gbogbo aráyé ń rí yẹn. Nifaq ni wallah, torí pé ihun tó ń bú wa fún yìí, dáwà la ilaha illallah muhammadu rasulullah, pé ẹ̀yin yẹn fẹ́ bọ́ọ̀lì Ọlọ́run nìkan ni ẹ máa sìn, àníyé wí atakiyami sa'a, títí tálkìyàmù fi tó, àníyé wí gbólóhùn ni wallah, torí pé wọn Ọlọ́run fẹ́ràn nábì sára ayé ni, a sì fẹ́ kára yóò soríire ni, a fẹ́ kára yóò jèrè láyà tálkìyàmù ni, a gbèrò aburú kan pẹ̀lú wọn. Tẹ́ẹ̀dá bá ń sin Ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀, tó fò sàálẹ̀ tí ó sìn mọ́, aburú la fi kan rọ ẹni bẹ́ẹ̀, dáadáa láròrò wọn. So ìwọ̀n ànábì náà dẹ̀ ṣe nìyẹn sallallahu alaihi wasallam nílùú Mọ́kà alápọ̀nlé, ó tó kí wọ́n gbógun ti ànábì àti gbogbo àwọn tó gbà fánábì sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin oní unity sọnù, unity tẹ̀ ń bọ́ àwa mùsùlùmí pé àwa ni tiwa le jù,
àwa lọ̀rọ̀ wa pọ̀ jù. Ẹ dákun à ń béèrè lọ́wọ́ yín, ṣé ńjọ́ wọn lé ànábì náà kó ń lu Mọ́kà náà fẹ́ pa ànábì? Ṣé ọ̀rọ̀ ànábì pọ̀ jù ni? Ṣé àṣejù ànábì pọ̀ jù ni? Ẹ wí fára ayé ká gbọ́ lẹ́nu yín. Ṣé ìṣesí kèfèrí àná sọ yàtọ̀ sí ṣiṣẹ́ àwọn kèfèrí tòní yìí ni? Unity sọnù tẹ́ ń bá káàkiri wọ́n pé ihun tí ó ṣẹlẹ̀ nǹkan míì lẹ́ẹ̀ máa sọ, nǹkan míì lẹ́ẹ̀ máa wí látara nifaq tí ń bẹ nínú gbáyà yín. Eléyìí ẹ lọ yí padà, ẹ lọ change ẹ̀ wípé ihun tá a mọ̀ yín sí lánàá tẹ́lẹ̀ ọ̀tọ̀, ihun tẹ́ ń ṣe lé níyì ọ̀tọ̀ ni wallahi. A mọ̀ yín báyìí tẹ́lẹ̀ lánàá, ẹni dáadáa la mọ̀ yín sí, èèyàn rẹ̀ la mọ̀ yín sí lánàá. Èyí tẹ́ ń bá káàkiri yìí ṣe ohun tó dáa. Wọ́n pé tọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ bayna al-kuffar wal-muslimin, láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí, ẹ̀yin lẹ́ jáde lẹ́ẹ̀ máa wá defend àwọn kèfèrí, lẹ́ẹ̀ máa wá bú àwọn mùsùlùmí fáwọn kèfèrí. Wallahi hadha fitna, wallahi àdéhùn ńlá ilé ìjẹ fún yín, fitina ni wallahi kéèyàn máa ṣerú nǹkan báyìí. So ìwà nifaq ni tí ò sí àbùlà kankan bẹ́ẹ̀. So látara bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti jáde, kẹ́ ẹ ti sọ̀rọ̀ lórí ilé, kẹ́ ẹ ti condemn àwọn ẹlẹ́bọ yẹn pé ohun tó ń ṣe yìí ò dáa. Wọ́n máa àtáàkì bàbá ìmọ̀ọ́mù ní Ondo State, bákan náà láwọn àyè míì náà, àwọn eléégún yìí náà mà nínú ọdún tá a máa wà yìí náà mà ní ẹ máa jáde kẹ́ ẹ condemn àwọn yẹn pé ohun tó ń ṣe ò dáa. Bọ̀ tó bá yẹ pé mùsùlùmí kan ló bá ṣe mistake sáwọn ẹlẹ́bọ yìí, ẹ ti jáde, ẹ ti máa tuntun kẹ́ ẹ ti máa fojú gbà bí kákó bọ́yá àbẹ́yìn gan tiẹ̀ ní balógun wọn, bí kápẹ́yìn gan lolúwo wọn tẹ́ ń ṣáájú wọn. Wọ́n bá jọ́ga yín bí tẹ́ ti ń pàdé, ìyẹn ò pé àwọn má sòdodo fún wọn. Ohun tọ́lọ́run bá fi rán ànábì sára yìí, á jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn, á sọ fún wọn. Ànábì ohun tánábì náà wí náà nìyẹn, la ilaha illallah muhammadu rasulullah. Ìwọ̀n ànábì wí fún wọn náà nìyẹn tó fi sọ́dọ̀ ta. Ìyẹn ànábì sallallahu alayhi wa sallam tó kọ́ àwọn mushriki Makkah, àwọn sananidil kuffar, àwọn àgbààgbà nínú wọn, àwọn tó yẹ pé ẹbọ nípọn láyà wọn. Ànábì kó wọn jọ sókè Sọ́fà. Ànábì ní tí ń bá wí fún yín pé ràkúnmí kan ó jà lára àpáta, hal kuntum tusaddiqunani, ǹjẹ́ gbà mí gbọ́ pé ràkúnmí ó jáde ńbẹ̀? Wọ́n ní ma jarrabna alayka al-kadhib, kárọ̀ mọ́ra ànábì lọ́wọ́ rí, kárọ̀ mọ́ ẹ lọ́wọ́ rí, tó bá wí àgbà bẹ́ẹ̀. Ànábì ní ràkúnmí ò ní jáde o, inni rasulullahi ilaykum, òjíṣẹ́ Ọlọ́run bá ní mo jẹ́ fún yín, Ọlọ́run rán mi sí yín. Ẹsẹ̀ ànábì náà nìyẹn. Wọ́n fi nàka ìbàjẹ́ sí ànábì yẹn, Abu Lahab níjọ́ yẹn ló ní tabban laka fi sari hadha al-yawm. Ó bú ànábì sallallahu alayhi wa sallam, ó bú ànábì, ó nawọ́ bàjẹ́ sí ànábì. Ànábì Ọlọ́run ò kú fèsì, ànábì ó sọ̀rọ̀ amma Allah azza wa jal, ṣùgbọ́n Ọlọ́run bàbá lékè Ọlọ́run ló fèsì fún rẹ̀ láti sáàtì ọlá rẹ̀. Ọlọ́run tabbat yada abi lahabin wa tabb, ma aghna anhu maluhu wa ma kasab, sayasla naran dhata lahab, wa imra'atuhu hammalatal hatab, fi jidha hablum min masad. Ìpè náà, ọ̀rọ̀ tọ́lọ́run sọ náà ó ṣẹlẹ̀ Abu Lahab lórí àtòun àti ìyàwó rẹ̀. So gbogbo ẹni ó bá ṣe gbógun fáwọn mùsùlùmí, ìwọ̀n Ọlọ́run wínú àyà ní ọmọ àṣẹ láwọn náà lórí bi idhnillahi tabaraka wa ta'ala. So látara àdín yẹn, so ihun tí wọ́n ṣe fún arákùnrin wa tí ń kọjá lọ jẹ́jẹ́ rẹ̀ yìí, ẹ má fojú kékeré wò ó. Àwọn tó ṣe léyìí lè ṣe láńlá. So tí ó bá dé fìlà ó lè sa ní nǹkan lórí, so ó lè fàdá sa lórí tí ó bá dé fìlà. Bí fìlà ló fi gbá sọnù kó lórí rẹ̀, orí rẹ̀ gan ni ó fi bẹ́ tó bá dijọ́ mi. So ẹ má jà wòran o, ẹ já rí i pé agbégbèsè òfin lórí rẹ̀, ìgbésẹ̀ òfin ká gbé lórí rẹ̀. Ẹ já rí i pé agbégbèsè òfin lórí rẹ̀ bẹ̀ látọ̀dọ̀ bàbá imam. So Ògbómọ̀ṣọ́, ẹ dákun ẹ má dákẹ́ lórí ẹ̀, àti gbogbo àwa muslim concern ní Ògbómọ̀ṣọ́, ẹ má jà dákẹ́ lórí rẹ̀. Ẹ jẹ́ ká gbégbèsè kí àwọn ìjọba bá wa dá sí, torí pé kéékèèké mọ́ ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn o. Tí bá ní kí n ṣe experience tèmi ti wá fún yín lórí rẹ̀, àmọ́ kí bọ́n ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn o. Torí pé ní 2016 níṣẹ́yìn wọ́n ṣe irúfẹ́ ohun tó jọ báyìí tó padà lead sí crisis. So kí làwọn kan tó ṣe, wọ́n lọ wájú mọ́sálásí, wọ́n máa lọ kúnlẹ̀ ńbẹ̀, wọ́n máa lọ síbi ká ti ń kírun yẹn, wọ́n mú tẹ̀sùbá lọ́wọ́, wọ́n máa ṣe bí ẹni tí ń kírun níwájú mọ́sálásí. Lẹ́nu ọ̀nà ibi tí wọ́n gbà mọ́sálásí, wọ́n lọ dúró ńbẹ̀, wọ́n máa wá síbi ká pọ̀ wọ́n kírun. Ẹ dákun, kí lè ogun wá mọ́sálásí? So ṣé bí wọ́n wá fìràn náà ni? So látara bẹ́ẹ̀ ẹ má wò lójú kékeré, àwọn tó ń ṣerú eléyìí wọ́n tún lè ṣe míì. Ẹ tètè kọ́ bẹ̀ pẹ̀lú kẹ́ gbégbèsè òfin, ẹ tètè jẹ́ kí wọ́n arrest ẹ̀,
so kàn interrogate ẹ̀ kí ló fà á tó fi ṣerú tó ṣe yẹn so kódà kọ́ bọ̀wé láti má jẹ́ kí irú ẹ̀ wáyé mọ́ láéláé àti òun àti gbogbo àwọn èèyàn rẹ̀ yòókù àwa sì náà ní ẹ̀sìn lẹ́yìn ṣe ẹ̀sìn lélẹ́yìí a ní mẹ́ta ní àwọn ẹlẹ́sìn tí ń bẹ Nàìjíríà mùsùlùmí Christian àtẹ̀yìntẹ̀ jẹ́ ọ̀ṣẹbọ ẹ dákun àwọn ẹlẹ́sìn tó kù yàtọ̀ sẹ́yìn níjọ́ wo ni mùsùlùmí ń lọ ìdí wọ́n á ń lù yín níjọ́ wo ni Christian ń lọ chọ́ọ̀chì wọn tí wọ́n pàdé yín lọ́nà tí wọ́n ń lù yín pẹ́pẹ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa pàdé àwọn ẹ̀yin lẹ́ẹ̀ máa lù wọ́n ẹ̀yin eléégún ẹ máa kọ́rẹ́ kí ẹ máa fi lu àwọn èèyàn ẹ̀yin olóró ẹ láwọn obìnrin ò gbọ́dọ̀ jáde tó mú ti ẹ̀rí láàárọ̀ yìí ẹnìkan post ẹ̀ sórí Facebook pé Olólùbàdàn yóò jáde àwọn ibì kan àwọn obìnrin ò gbọ́dọ̀ débẹ̀ má wò pé ẹ wò in 21st century àádẹ́mà claim kújú wà là ńlẹ̀ Yorùbá àṣọ olójú dúdú ni wá àṣẹ ojú dúdú ń bá wa jà ń dà wá láàmú ká máa wá fún ká máa ju àwọn obìnrin ní ráìtì wọn pé wọn gbọ́dọ̀ dá àyè kan wọn gbọ́dọ̀ lọ ibì kan tó bá ṣe pé tó fẹ́ lọ yẹn ni ó ti jẹ tí ó ti mú jọ yẹn kọ́ tó bá yẹ pé níbi tí tẹni kọ́ má dé yẹn ni ó gbà tọ́jú tó yẹ pé ó lè jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó ró láyé ńkọ́ tẹ̀ bá jẹ́ ó lọ tó ó lè ti bẹ́ẹ̀ bọ́ sálì kìyàmọ̀ báwo ló ṣe wá ṣe á dúdú báyìí Nàìjíríà báwo ló ṣe wá ṣe á dúdú báyìí nílẹ̀ Yorùbá tó yẹ pé gbogbo ohun tẹ́ ń pè láṣà yìí á rí mọ̀ pé ohun tí ń kó ìfàsẹ́yìn bá wa ni ilé yóò kó ọ̀pọ̀ kí ni dáadáa tẹ́lẹ̀ ìfẹ́ kó bára lò tó tẹ́ bá dẹ̀ rí àwọn eléégún ìṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó àwọn eléégún ìṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yẹn pàdé àwọn ìlànà kan kẹ́ máa lùyàn necessarily kọ́ máa attack àwọn yẹn wọ́n yẹn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti kó ẹsẹ̀ ẹran pọ̀ torí pé àwọn eléégún ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbẹ̀ ni wọ́n máa dáko tó wọ́n máa wálé lẹ́rìn dún ni pé nígbà wọn bá kéré oko wọn wá pa wọn wá sọdún eégún àwọn táwọn wá ṣe so wọn lẹ́mìí pé wọ́n máa bẹ́ nìkan fa wàhálà eégún sí eégún ní máa jà láàrin ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yìí bá àwọn èèyàn jà nínú ìlú ẹni tí bá ń kọjá lọ wọ́n yìí dá wọn lọ́nà wọ́n máa lù wọ́n kó máa sọ oríṣìí nǹkan pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn onífá tẹ bá wo eégún Ògbómọ̀ṣọ́ yìí tó pàdé àáfàá yìí lọ́nà tó sífìlà lórí rẹ̀ yìí tó fi nǹkan sa lẹ́yìn yìí ẹ rí mọ̀ yìí pé ẹ lọ́ọ́ tu wò dáadáa ẹ lọ́ọ́ wádìí rẹ̀ eégún yẹn wọ́n ti tẹ̀fá àwọn onífá àwọn ni wọ́n ń ṣe jàgídíjàgan káàkiri bẹ́ẹ̀ ni eégún yẹn wọ́n ti tẹ̀fá ihun tí mò ń sọ mo lẹ́ experience ẹ̀ ló jẹ́ kí n máa sọ torí pé àwọn olóró lọ́dọ̀ tí wá ń bì yìí náà so ṣáájú kó tó di pé ilé ẹjọ́ padà ká wọn lọ́wọ́ kò so ó di pé ilé ẹjọ́ padà dájọ́ lórí wọn a rí mọ̀ yìí pé nígbà yẹn wọ́n kúkú mọ̀ àdá àáké kódà àwọn pictures ẹ̀ ń bẹ lọ́wọ́ wa dùn níyìí tí ò tí ì dànù lọ́wọ́ pé àwọn onífá báyìí àwọn làwọn wọ́n lọ háyà àwọn thugs tí wọ́n kó àdá ìbọn tí wọ́n kó lé wọn lọ́wọ́ tí wọ́n kó tẹ̀lé wọn lẹ́yìn báyìí tá a dẹ̀ take gbogbo picture wọn so àwọn pictures yẹn ń bẹ lákàyè fún wa so àwọn ni wọ́n ń lọ bá àwọn eléégún àwọn ni wọ́n ń lọ bá àwọn olóró wípé ẹ máa ń so àwọn bá yín fàjẹgbẹ àwọn ni torí pé àwọn olóró àtàwọn eléégún àtàwọn tí wọ́n ń sọdún tó láwọn ń ṣe yẹn òǹkàlùkù oko ni wọ́n ti wá òǹkàlùkù wọ́n sì fẹ́ wá kí wọ́n padà sóko wọn lálàáfíà wọn ò fẹ́ kọ́lọ́pàá kan máa kó àwọn àbí kan máa lé àwọn káàkiri ṣùgbọ́n àwọn tí ó jẹ́ pé àwọn oníṣẹ̀yẹ kan tí wọ́n ń ṣe fẹ́ pé ìgboro ẹni tí ó wà tí ó mọ̀ wá tí wọ́n gba nǹkan lọ́wọ́ rẹ̀ náà ni wọ́n ń wá òbẹ́lẹ̀ ogun máa ń ṣe wọ́n dìfà fún wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ olóró bá ń ṣe wọ́n dìfà fún wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ so yẹn wàhálà àwọn ṣe pọ̀ lórí àwọn kan yẹn tẹ́ bá fi wá rí eléégún kan tí ń fàjẹ̀gbọ̀n ẹ tú wò dáadáa eléégún yẹn ó ti tẹ̀fà ni tẹ́ bá rí olóró kan tí ń fàjẹ̀gbọ̀n ẹ tú wò dáadáa olóró yẹn ti tẹ̀fà ni so àwọn tí ò bá tẹ̀fà láàrin wọn wọ́n máa lọ jẹ́jẹ́ wọ́n máa bá tiwọn lọ wọ́n ó rí àwọn èèyàn yòókù náà gẹ́gẹ́ bí èèyàn wọn ò nínú ọpẹ́ ní táwọn gbọ́dọ̀ máa attack wọ́n kàn máa ṣe ohun tí ò dáa pẹ̀lú wọn so àwọn experience ni mo sọ yẹn àwọn ni wọ́n háyà àwọn thugs tẹ̀lé àwọn olóró wọ́n fún wọn ní gbómu wọ́n fún wọn lọ́tí mu wọ́n kádà fún wọn wọ́n káàkí fún wọn so ta take picture wọn pẹ̀lú wọn àtàwọn àwọn tó ń jẹ́ tọ́ọ̀gì wọn yìí take pictures wọn wà lákàá ìfọwà in that regard so àwa mùsùlùmí tí ìrọ̀lẹ́ bá ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ má jẹ́ ká fojú kékeré wo nǹkan yẹn o ẹ má jẹ́ àfojú kékeré wo wọn a máa bá débi wọ́n máa lọ attack àwọn èèyàn nílé o wọ́n máa lọ attack àwọn èèyàn nílé àwọn bàbá wa Fadilatu Sheikh mufti am lè diyar Òkè Ògùn bàbá mufti al-Mudir bàbá Sheikh Abdurrahim Hamza hafidhahullahu wa ra'ah
wọ́n sì lọ ká wọn mọ́lé nígbà yẹn nìyẹn àwọn olóró tí wọ́n háyà àwọn tọ́kítọ́ ní kán lọ ká wọn mọ́lé ọlọ́run ló la bàbá ọlọ́run ló là wọ́n torí wọ́n ká wọn mọ́nú ilé ṣùgbọ́n wọn ò mọ̀ náà bọ́lọ́run ṣe ṣe fún wọn so àyà kùránì tí wọ́n kà wọn ò mọ̀ náà bọ́lọ́run ṣe ṣe fún wọn so látara ìdí yẹn wọ́n á máa lọ káwọn èèyàn mọ́lé so ẹ má jẹ́ ká fojú kékeré wò ẹ tètè gbégbésẹ̀ òfin lórí rẹ̀ káwọn agbófinró dá sí wọ́n tètè mú ọ lọ́wọ́ lórí àwọn nǹkan yẹn bí bẹ́ẹ̀ kọ́ wọ́n dá wàhálà ńláńlá wọ́n dálẹ̀ o wọ́n ṣe máa bẹ̀rẹ̀ kéékèèké nìyẹn o wọ́n ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn má wò ó ní kékeré o ẹ gbégbésẹ̀ lórí ẹ o àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ́mù bá kó ṣàánú wa gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí káàkiri àgbáńlá ayé nílẹ̀ Yorùbá mo fi bu wa lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí so ìmáàmù tí wọ́n lọ ká mọ́lé ní Ondo State àtàwọn ẹlẹ́yà tí wọ́n bẹ̀rẹ̀ sí lù wọ́n gbogbo yín náà lẹ́rí so ẹ dákun kí ni wọ́n fẹ́ sọ pé bàbá àgbàlagbà ni wọ́n fẹ́ sọ pé ó ṣe fáwọn so tó bá yẹ pọ́dọ̀ ni bàbá yẹn ní ìsìn àmà pé bóyá ọjọ́ bóyá bákan bóyá wọ́n jọ da nǹkan pọ̀ dé so kí ni bàbá yẹn ṣe fún wọn wọ́n fi ń lọ lu bàbá yẹn wọ́n fi ń la àwọn ìyàwó rẹ̀ so ló fi jẹ́ pé so àwa tá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ á gbìyànjú ká fọwọ́sowọ́pọ̀ lórí tírà Ọlọ́run lórí sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam wifqa ma alayhi ashabu rasulillah ní tó sì lè dé pẹ̀lú táwọn sábà Nabi wà lórí ẹ̀ ká sowọ́pọ̀ lórí ẹ̀sìn Ọlọ́run ọba àlekèọlá so irú eléyìí tí ń ṣẹlẹ̀ yìí nísìn àáfàá tó kọjá yìí nísìn wọn ò ní béèrè pé denomination wo làáfàá yẹn wà o wọn ò ní béèrè bóyá sunni ni àbí sufi ni wọn fi àtàkẹ wọn ti di pé àáfàá ni wọn àtàkẹ so látara bẹ́ẹ̀ ẹjá ti gbégbèsè òfin lórí rẹ̀ tó lè kọba àwọn nǹkan yìí lọ́jọ́ iwájú kó má ké pé ohun tó tún lágbára jù yẹn lọ yóò wá ṣẹlẹ̀ kó má pé nígbà wọn tó wá wọn lọ bọ́gù mọ́sálásí wọn lọ lu àwọn èèyàn mọ́bẹ̀ wọn lọ sáwọn èèyàn ládàá ńbẹ̀ àbí wọn yin àwọn èèyàn níbọn níbẹ̀ wọ́n sì máa ṣe káàkiri wọn ṣe lóṣogbo ń jọ́sí tí wọ́n pa bàbá kan lóṣogbo ń bẹ̀ yẹn so ẹ má jẹ́ àjọ dìgbà náà kó tó ti pa gbégbèsè òfin lórí rẹ̀ ẹ tètè gbégbèsè lásìkò yìí lórí rẹ̀ ẹ má jẹ́ ó lọ bẹ́ẹ̀ lásán o tó bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lásán ẹlòmíì ò tún ṣe mí o wọ́n ó tún ṣe mí tó lágbára jù yẹn lọ so àmì Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kó ṣàánú wa àwọn tó lè ń ṣe unity ìsọnù káàkiri iná nìyẹn ó yẹ kí wọ́n ti bọ́ọ̀tà kan ti sọ̀rọ̀ lórí kan kọ̀ǹdẹ́ẹ̀mù táwọn ẹni yìí náà ṣe ẹ ń bú àwọn mùsùlùmí pa àwọn mùsùlùmí bákan so kí làwọn mùsùlùmí ṣe mùsùlùmí wo lẹ rí tó àtàkì ẹnìkan náà àwọn eléégún yìí rí mùsùlùmí wo lẹ rí tó àtàkì àwọn olóòṣà yìí bí wọ́n gbà wọ́n lo òbí òòṣà wọn àbí wọ́n ń kọjá lọ wọ́n á lọ àtàkì wọn mùsùlùmí wo lẹ rí síbẹ̀síbẹ̀ ní fáàkì ń bẹ lọ́kàn yín ò jẹ́ mọ ohun tẹ́ ń sọ gbogbo aráyé sì ń wò yín ẹ mọ̀ pé àwọn àgbà àfáà tí wọ́n dákẹ́ nìgan á bèrè lọ́wọ́ wọn ó ní wọ́n sọ nípa yín wàláhì wọ́n sọ dáadáa nípa yín wọ́n sọ ní pé ṣé ihun tí ń ṣe ìnáyìn náà rẹ̀ kó bóyá ẹni yìí lè lẹ́yìn dáadáa bí sí ń ṣe pẹ̀lú ohun tí ń ṣe yẹn wọ́n kẹ̀ dákẹ́ wọ́n ń wò yín lójú ni wàláhì ẹ̀ ṣe dáadáa Ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o Ọlọ́run ní jí ó bàjẹ́ fún wa ìsìláàmù tá a gbé lọ Ọlọ́run ní jí ó dàrú fún kálukú wo ronú lórí ẹ̀sìn wa so ká má torí ohun tá a fẹ́ jẹ ká bà ohun tí a jẹ níwájú Ọlọ́run ọba àlekèọlá ìsìláàmù ẹ̀sìn Ọlọ́run ọba ni Ọlọ́run sì ní béèrè nǹkan mi kò ní gba nǹkan mi ju ìsìláàmù yìí lọ so ká ṣe ìsìláàmù pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n tí wọ́n ń ṣe ní àlàáfíà dà nísìn pẹ̀lú ohun tí wọ́n mú wáyé nísìn so tí àwọn mùsùlùmí bá wá retaliate ẹ láwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ẹ láwọn mùsùlùmí dé so yìí náà wo nǹkan tán ṣe ó yẹ kẹ́ jáde kẹ́ condemn tán ṣe yẹn ó yẹ kẹ́ dákẹ́ lórí ẹ̀ ó yẹ pé mùsùlùmí nìkan lẹ́ẹ̀ máa condemn ẹ̀ ní condemn àwọn tó jẹ́ àwọn ẹlẹ́bọ̀ yìí lórí tí wọ́n bá ṣe ohun tí ò da èyí tẹ̀ ń ṣe yẹn ò da so nifak là ń pè yẹn ìwà ìsọ̀bẹ́sẹ̀lú nìyẹn fún mi pé èèyàn ń fi ìsìláàmù hàn ta ń ṣe nǹkan míì lẹ́yìn nìyẹn so ohun tẹ́ wá ń ṣe lẹ́yìn lẹ́ ń fi hàn síta tá à ń rí ni torí pé nìkan ò ní jẹ́ mùsùlùmí wáyé pé bóyá wàlíyù tiẹ̀ àwọn ayò tiẹ̀ àwọn tó jọ̀tọ̀ Ọlọ́run ọba ní àwọn amúláyò wáyé pé àwọn mùsùlùmí kò wá ní kọ̀ káàrin tí wọ́n bàjẹ́ káàrin àwọn àti wọ́n bàjẹ́ kò ní kọ̀ yóò sì máa wọ́nà báwo láàrin àwọn kèfèrí yóò sì dán mẹ́rán nífàkù ni o kò sí èméjì mẹ́ Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run ọba yóò ṣàánú wa Ọlọ́run jẹ́ kí Nàìjíríà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run ní jẹ́ ó dàrú ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run ní jẹ́ ó dàrú la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.